ìgbà táwọn bàbá wa ń kúrò nílé Ifẹ̀ wọn ò mọ ibi tí wọ́n fẹ́ darí sí, wọn ò mọ nǹkan tó ń jẹ́ North Pole, South Pole, North East, wọn ò mọ nǹkan tó ń jẹ́ gbogbo kan báyìí. Ṣùgbọ́n Ifá ni wọ́n ń dá láti mọ ibi tí wọ́n máa gbà. Kí dẹ̀ ni geography máa ń sọ̀rọ̀ nípa? Geography máa ń sọ̀rọ̀ nípa direction. Direction ni geography máa ń sọ̀rọ̀ nípa. Tá bá ń kí ni direction yẹn ni wípé ibi tí ọ̀nà gbà kọjá, ibi tí ẹ máa gbà, ọ̀nà ìlànà ibi tẹ́ máa tọ̀ ní ojú ọ̀nà, òun ni geography ń sọ̀rọ̀ nípa. So àwọn bàbá wa tó bá wá sọ wípé Ifá ò mọ geography, kàn jẹ́ ká wá mọ̀ báwo làwọn bàbá wa ṣe lo Ifá láti fi mọ ọ̀nà tó yẹ kán tọ̀ nígbà tó kúrò nílé Ifẹ̀. Ọ̀nà yẹn Ifá náà máa fi mọ̀ wípé ìwọ gba ọ̀nà báyìí. Ṣùgbọ́n Ifá ò ní pè ní north, Ifá ò ní pè ní south, Ifá ò ní pè ní north east, west and all that. Ifá ò ní pè ní gbogbo àwọn orúkọ wọ̀nyẹn. So àrídájú wà dáadáa wípé Ifá tó bá yẹ pé ìgbàlódé la fẹ́ fi wò, Ifá mọ geography.